Ìyàwó igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin Nàìjíríà tẹ́lẹ̀ yíùn Màmá Beatrice Ekweremadu ó kúrò lẹ́wọ̀n nílẹ̀ Gẹ̀ẹ́sì ó sì padà sí Nàìjíríà. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ sọ wípé ìyàwó igbákejì ààrẹ ilé asòfin àgbà ní Nàìjíríà tẹ́lẹ̀ Ekweremadu ìyẹn arábìnrin Beatrice Ekweremadu ti gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì. Ilé-ẹjọ́ kan ní ilẹ̀ Gẹ̀ẹ́sì dá Sẹ́nitọ̀ Ekweremadu, ìyàwó rẹ̀ Beatrice àti dókítà Obinna Obete lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti ta kíndìnrín èèyàn. Ẹ̀wọ̀n ọdún 9 ni wọ́n fún Sẹ́nitọ̀ Ekweremadu tí dókítà Obete sì gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 10. Ìdùnnú àti ijó ló gbòde kan ní ìdílé wọn báyìí pẹ̀lú bí àwọn olólùfẹ́ gbajúgbajà olóṣèlú náà ṣe ń dunnú fún ìtúsílẹ̀ ìyàwó rẹ̀. Àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé kan gbé fídíò àwọn ìyálọ́jà kan jáde níbi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ ní ìlú Enugu, ìlà oòrùn Nàìjíríà. Oṣù 3 sẹ́yìn ni ìyàwó ọ̀gá ti gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí rẹ̀ sọ fún oníròyìn. Mọ̀lẹ́bí náà tí kò fẹ́ kí a dá orúkọ rẹ̀ ọ̀hún sọ wípé Ọjọ́rú ni arábìnrin náà wọ orílẹ̀-èdè Nàìjíríà. Kò tíì sí ẹni tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìtúsílẹ̀ rẹ̀ nítorí pé lóṣù karùn-ún ọdún 2023 ni ilé-ẹjọ́ rán lọ sí ẹ̀wọ̀n. Ẹ̀fún àbẹ́ẹ̀dì èyí ni ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ nípa ohun tó mú ẹlẹ́wọ̀n tí gómìnà Adeleke dá sílẹ̀ dèrò ẹ̀wọ̀n padà lẹ́yìn ọjọ́ 7 tó gbòmìnira kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Lẹ́yìn ọjọ́ 7 tí gómìnà Adémọ́lá Adeleke pàṣẹ ìdásílẹ̀ Sunday Omisakin, ọ̀kan lára àwọn ẹlẹ́wọ̀n tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun dá sílẹ̀, tó ti di èrò ẹ̀wọ̀n padà. Ọ̀gbẹ́ni Omisakin ni a gbọ́ wípé ó tún ti ń gbatẹ́gùn ní ọgbà ẹ̀wọ̀n tó wà nílùú Iléṣà báyìí lórí ẹ̀sùn pé ó jí ẹ̀rọ móhùnmáwòrán ní inú ilé kan ní ìlú Òṣogbo. Ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Òṣogbo ló pàṣẹ wípé kí wọ́n ju ọ̀gbẹ́ni Omisakin sọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn ìṣẹ̀lẹ̀ láabi náà. Omisakin ló wà ní nọ́mbà 9 nínú àwọn ẹlẹ́wọ̀n tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun pàṣẹ ìdásílẹ̀ wọn lọ́jọ́ 24 oṣù Kejìlá ọdún tá a lò kọjá yìí. Ọ̀gbẹ́ni Omisakin ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ lẹ́yìn tó jẹ̀bi àwọn ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn án pẹ̀lú Ṣẹ́gun Olówókéré àti Sunday Múrákinyọ̀ tí wọ́n gba ìdájọ́ ikú lórí ẹ̀sùn ìdígunjalè àti jíjí adìẹ gbé nílùú Ọ̀yán, ìpínlẹ̀ Ọ̀ṣun. Omisakin padà ṣẹ̀wọ̀n lórí ẹ̀sùn pé ó jí tẹlifíṣàn lọ́ṣogbo. Ìwé ìpẹ̀jọ́ táwọn oníròyìn rí nílé ẹjọ́ májísírèètì nílùú Òṣogbo lọ́jọ́ Ìṣẹ́gun ṣàfihàn pé ọjọ́ 3 oṣù Kínní ni Omisakin lọ jalè nínú ilé kan lágbègbè Ìlúdùn nílùú Òṣogbo tí ó sì jí tẹlifíṣàn tí wọ́n sọ pé owó rẹ̀ tó 600,000 gbé. Ilé-ẹjọ́ sọ wípé ìwà tí Omisakin hù yìí lòdì sí òfin tó gbógun ti ìwà ọ̀daràn. Omisakin bẹ ilé-ẹjọ́ májísírèètì láti fún un ní bẹ́ẹ̀lì nígbà tí ìgbẹ́jọ́ rẹ̀ kọ́kọ́ wáyé. Olùpẹ̀jọ́ Káyọ̀dé Adéoyè tako ẹ̀bẹ̀ Omisakin èyí tó fi ń béèrè fún bẹ́ẹ̀lì. Ọba Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ẹ má bínú gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ yín. Máàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bẹ̀bẹ̀. Lẹ́yìn ìfàǹfà tó wáyé fún ìgbà pípẹ́ láàrin Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́, Ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ kẹta àti ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh
Toliat Eunice Ayilara, ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ti ń bẹ̀bẹ̀ báyìí wípé kí kábíyèsí fiyèdénú dáríjì òun. Nígbà tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán kan tó fi léde lójú òpó Facebook rẹ̀, ìmáàmù Ayilara ní a bẹ̀ bàbá pé kí wọ́n má bínú gbogbo ohun tí a bá ṣe sí wọn gẹ́gẹ́ bí ọmọ. Ó ní ọ̀rọ̀ ẹnu ní, ìrìn ẹsẹ̀ ní, ìhùwàsí ni, kí wọ́n má bínú torí ti Ọlọ́run, kí Elédùmarè máa túbọ̀ tọ́ wọn sọ́nà. Bàbá kábíyèsí ọba Ghandi Àfọlábí Ọláoyè, ẹ má bínú nítorí Ọlọ́run, ẹ̀yin àgbàlagbà ló ń sọ pé bí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Àwọn àgbàlagbà náà ló tún sọ pé tí a bá fi ọwọ́ ọ̀tún bá ọmọ wí, a sì fi tòsì fà á mọ́ra, ẹ fà wá mọ́ra kábíyèsí. Sheikh Toliat tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó sọ wípé gbogbo ohun tí ẹnikẹ́ni mùsùlùmí kankan nílùú Ògbómọ̀ṣọ́ ìbá ṣe fún ọba, ó ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ fọwọ́wọ́nú, ẹ má bínú. Ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ gbàdúrà nínú fídíò tó fi léde lórí Facebook rẹ̀ wípé Elédùmarè yóò fún gbogbo èèyàn ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní ìsinmi, wípé kí kábíyèsí fiyèdénú. Sheikh Ayilara sọ wípé báwọn ṣe ń bẹ̀bẹ̀ lójoojúmọ́ yìí, òun àtàwọn èèyàn òun ti ń pẹ́ lórí ìkúnlẹ̀, ó sì ń jẹ́ ẹ̀dùn ọkàn fóun. Sheikh sọ wípé ó dá òun lójú wípé kábíyèsí ó mọ̀ gbọ́ nínú ààfin rẹ̀ bóun ṣe ń bẹ̀bẹ̀ látinú mọ́sálásí wá. Ó wáá sọ wípé òun àtàwọn mùsùlùmí kan yóò kóra pọ̀ láti lọ bá kábíyèsí láàfin káwọn lè bá a sọ̀rọ̀ dáadáa. Wo iye tí yóò gun orí owó ìpè àti dátà rẹ lẹ́yìn tí ìjọba Nàìjíríà buwọ́lu àfikún tàríìfù tuntun. Owó ìpè fóònù àti dátà yóò lọ sókè ní Nàìjíríà lẹ́yìn tí àjọ NCC tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ ní Nàìjíríà ti bu ọwọ́ lu àbá àwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ láti ṣe àfikún tàríìfù táwọn oníbàárà wọn ń san. Ìdá 50% ni àwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ yóò fi ṣe àfikún owó ìpè àti dátà náà. Àjọ NCC ṣàlàyé pé àfikún ìdá 50% yóò wáyé nítorí bí gbogbo nǹkan ṣe gbówó lórí lẹ́kùn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀. Ìpè orí fóònù táwọn èèyàn ń lo 11 naira tẹ́lẹ̀ fún yóò di 16 naira 50 kọ́bọ̀. Àtẹ̀jíṣẹ́ táwọn èèyàn ń lo 4 naira fún tẹ́lẹ̀ láti ránṣẹ́ lórí fóònù yóò di nǹkan bíi 6 naira láti máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Bákan náà ni dátà gíìgì kan táwọn èèyàn ń fi 1000 naira rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò padà di 1500 naira báyìí. A ní rí jù báyìí lọ nínú ìròyìn jákèjádò ilé wa. Bẹ́ẹ̀ bá ń ṣe alábàápàdé fọ́nrán yìí fún ìgbà àkọ́kọ́, ẹ tẹ agogo ìrántí kẹ́ ẹ bá lè mọ rí wa wò ní gbogbo ìgbà tá a bá fi fọ́nrán míì síta. Ẹ pín kó kálé kó kárí oko, káwọn tí ò gbọ́ tẹ́lẹ̀ kan bá lè gbọ́. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.